Please subscribe to Face TV Africa and turn the notification on. Face TV Africa, ẹ jọ̀ọ́, subscribe, hete. Face TV was Swoby. Akíra wa nílé lóko níbikíbi tá ti ń gbọ́ra wa. Bákan náà, ọ̀ràn yàn ni ká dúpẹ́ lọ́dọ̀ Ọlọ́run Elédùà Ẹlẹ́dàá wa, Elédùmarè tó dá gbogbo wa. Àwa ń fi àsìkò yìí náà, a fi ń kí gbogbo àwọn lọ́ba ọlọ́lá, lóyè àti gbogbo àwa ọmọ Yorùbá káàkiri àgbáláyé níbikíbi tí a ti ń gbọ́ra wa yìí tá a ti ń ríra wa. A kíra wa kú ìfaradà, a sì tún kíra wa kú ìwojú Ọlọ́run. Bákan náà a sì tún kíra wa kú àìsọ̀rètínù, ìrètí wa kò ní já sófo lágbára Ọlọ́run ọba àlèwílèṣe àmín ni mo ṣe. Òkèrè yẹ Olúwa ṣeun lèmi jẹ́ Ayọ̀bámi Àdìsá Olóhùnyọ̀ ìlú Washington. Ọlọ́run jẹ́ kó dán kó máa dùn fún wa. Ẹ̀rí lórí ètò tèmi yìí, ètò yìí jẹ́ ètò tó jẹ́ ṣe pé fún ti ọmọ Yorùbá ní pàtàkì àti bí gbogbo nǹkan ṣe ń lọ. Bákan náà ni pé a tún kíra wa kú ara fẹ́ra kù. Ìyẹn ni tí alàgbà Tèmítọ́pẹ́ Joshua tí wọ́n ṣe bẹ́ẹ̀ tí ó jẹ́ Ọlọ́run Ẹlẹ́dàá nípè gẹ́gẹ́ bí ọmọ Yorùbá. Ó yẹ ká kíra wa bẹ́ẹ̀ nítorí wípé prophet Tèmítọ́pẹ́ Joshua yìí kì í ṣe àsáwọ̀ nínú ọmọ Yorùbá ni. Ó sì jẹ́ kan gbòógì lèyí tó yẹ ṣe pé wọ́n fẹ́ káàkiri àgbáyé tí ipa ẹ̀ tó kárí àgbáláyé. Ilé náà sì jẹ́ ìwúrí fún àwa ọmọ Yorùbá. Abẹ́ Ọlọ́run Elédùà kí ó bá pọ́n àdójúkọ ẹ̀ lé kí ó sì bá wa di ilé àti ọ̀nà ẹ̀ kó bá dì í mú. Ọmọ Yorùbá ó ṣe jẹ́ wípé lọ́dọ̀ títí wa láwa tá a jẹ́ ọmọ Yorùbá ń bí àwọn ìṣẹ̀lẹ̀ mẹ́rìírí lọ́kan-ò-jọ̀kan ló ń ṣẹlẹ̀ lọ́dọ̀ wa. Wọn ò fi wá yáwó lọ́wọ́ Fúlàní, a sì jẹ wọ́n lówó tí ràn wá ò san. Àwọn ìṣẹ̀lẹ̀ tó ń ṣẹlẹ̀ yìí tó ń kọ mí lóminú, tó ń kọ gbogbo àwọn èèyàn lóminú gẹ́gẹ́ bí Yorùbá, ó jẹ́ ohun tó yẹ pé ó jẹ́ ìṣẹ̀lẹ̀ ìbànújẹ́. Ẹ wo ìṣẹ̀lẹ̀ tó ṣẹlẹ̀ ní Gàngán yìí. Ìṣẹ̀lẹ̀ yìí kì í ṣe ohun tó yẹ kó máa ṣẹlẹ̀ láwùjọ. Wọ́n lé ọba aládé, ọba ilẹ̀ Yorùbá, ọba aládé àrólé ọmọ Odùduwà, ó dẹni tí wọ́n ń gbé, tí Fúlàní ń gbé, tí wọ́n ń gbé lọ, tí wọ́n sì ń sunlé, tí wọ́n sun mọ́tò lónìrànràn. Àwọn ìṣẹ̀lẹ̀ yìí dẹ̀ ti ń ṣẹlẹ̀ torí pé k'Ọlọ́run kó foríjì wá nígbà míì. We may not sorry to say some other things if those things are facts, because àwọn ìṣẹ̀lẹ̀ yìí ó ti ń ṣẹlẹ̀. Nígbà tó ń ṣẹlẹ̀ tí olóyè Sunday Igboho tó dìde sọ̀rọ̀ yìí tó dá sí, àwọn OPC wọ́n dá sọ̀rọ̀ yìí ní nílẹ̀ Yorùbá yìí gangan. Àwọn olóṣèlú wa pàápàá jùlọ àwọn gómìnà sí wa àmọ́ bí tó ń lọ nípa ọ̀rọ̀ yìí rárá. Nígbà kan là ń pariwo àwọn lọ́ba. Ó yẹ ká mọ̀ àwọn àmọ̀dájú nípa àwọn ọ̀rọ̀ lọ́ba gan pé àwọn gómìnà náà ló máa ń fìdí ọba jẹ nígbà míì, kódà àwọn tó lè yẹ wọ́n lóyè. A ti kẹ́kọ̀ọ́ púpọ̀ lórí ẹ̀. Àwọn gómìnà wa tí wọ́n jẹ́ ọmọ Yorùbá gan náà gbọ́dọ̀ ṣáájú, torí pé ní Ọ̀yọ́ state yìí gangan tá bá wò ibẹ̀ lógun mẹ́rìírí yìí tó ti ń ṣẹlẹ̀ sáwọn ọmọ Yorùbá. Àgbọ̀ngbà tí wọ́n mú Ìsíkìlù lọ́yọ̀ọ́, àwọn tó mú Ìsíkìlù lọ wọ́n wà nínú ọgbà ẹ̀wọ̀n. Wọ́n gbé Ìsíkìlù yìí tó jẹ́ ọ̀gá Fúlàní tí àwọn Fúlàní tó fi ń yangàn wípé kódà ìtò bá mú Sunday Igboho ó máa pa ni. Ṣùgbọ́n lẹ́yìn rẹ̀ wọ́n mú, wọ́n gbé òun lọ sílé ìwòsàn, ó lọ gbà tọ́jú. Àwọn tó jẹ́ ṣe wípé wọ́n jẹ́ ẹni tó jẹ́ tí wọ́n mú Ìsíkìlù yìí tí wọ́n ń ṣiṣẹ́ fún ààbò tó yẹ kí ìjọba máa ṣe fún wa, tí àwọn ọmọ Yorùbá tún wá ṣara wọn jọ pé ká ṣiṣẹ́ ìdáàbòbò àwọn èèyàn wa, wọ́n kó wọn lọ sínú túbú. Nísìnyí ìṣẹ̀lẹ̀ tó ṣẹlẹ̀ yìí kò dédé ṣẹlẹ̀. Èyí tó ṣẹlẹ̀ ní Gàngán yìí, à ń gbọ́ pé wọ́n ti kọ́kọ́ ṣe wọ́n ti ta àwọn èrò lóbó. Kódà gan wọ́n kó àwọn kan lọ sí police station wípé àwọn ẹni yìí wọ́n kó àwọn òjà elérò, wọ́n kó ìbọn, wọ́n kó gbogbo ẹ̀ wá. Ṣùgbọ́n lẹ́yìn rẹ̀ yìí ṣe náà tún fi wọ́n lẹ̀. Ẹ wò bí wọ́n ṣe dáná sunlé, ẹ wò bí wọ́n ṣe pa àwọn èèyàn. Àwọn ọ̀dọ́ tá rò pé ọ̀dọ́ tó jẹ́ ṣe pé ọjọ́ ọ̀la orílẹ̀-èdè nínú ká wọ gàrí mu, ká fàgbọ́n mu gàrí, tá a lérò pé ìtíjọba ṣe fún wa Ọlọ́run á sì ṣe fún wa. Ẹ wọ́n ṣe pa àwọn èèyàn nínú àìnírètí. Síbẹ̀ náà
Allahu Akbar kọ́lọ́run kó ṣàánú wa kí Ọlọ́run Ẹlẹ́dàá kó ṣàánú wa lórí àwọn ọ̀rọ̀ tó ń ṣẹlẹ̀ torí pé èmi gbàgbọ́ wípé àwa Yorùbá lásìkò yìí àwọn gómìnà wa gangan ni problem wa bẹ́ẹ̀mi ṣe rí ni o ojú tó ní kálukú bá fi wo ni o torí pé àwọn ni official security wà ní hand wọn náà wà ní possession wọn rather tó wà ní possession wọn láti jẹ́ pé kí wọ́n sọ pé báyìí rèé ṣùgbọ́n nísìn nígbà táwa tó kàn tá bá ní òkè ká máa mú lójúfò ká dáàbò bóra wa o ká ṣe eléyìí o nígbà tá a bá mólè a má pààyàn a mú lọ sílé ìjọba àwa tá a má pààyàn lọ síbẹ̀ náà lọ́tún dè mọ́lẹ̀ gbogbo eléyìí gan ó jẹ́ kí ọ̀rọ̀ wa kó yíra wa àwọn gómìnà wa mò ń pariwo tó èmi kàn ń pariwo gẹ́gẹ́ bó ṣe yé mi sí Ọlọ́run kó foríjì wá torí pé gbogbo àwọn gómìnà wa sì ìpàdé tó ń ṣe nísìn restructuring ni wọ́n sọ nísìn bó bá ń sọ restructuring náà nsìn ṣé n tó ń jáde nsìn ṣé n tí àwọn Haúsá fẹ́ fi sọ fún wa nípa restructuring náà lélẹ̀ àwọn Fúlàní ṣé n tó fẹ́ fi sọ fún wa nípa restructuring ṣé bí wọ́n ṣe máa ṣe restructuring ìgbà tó bá rí nísìn bí ìgbà tó wá retaliate ni ẹwọ́n tó ti ń pààyàn bọ̀ wọ́n kàn lé wọn kúrò ní o kì í ṣe pé wọ́n pa wọ́n gbà wọ́n lé wọn kúrò ẹ̀wọ̀n tí wọ́n kó wá sìn láti ti wá dá wàhálà lẹ̀ nílẹ̀ Yorùbá ìjínigbé ò tí ì dúró a dẹ̀ ń rí gbogbo àwọn ìjọba ìpínlẹ̀ Ọ̀yọ́ in particular tí ìṣẹ̀lẹ̀ yìí ti ń ṣẹlẹ̀ gbogbo àwọn ìṣẹ̀lẹ̀ bí ó ti pọ̀ jù eléyìí ti pọ̀ jù ó ti kọjá àfẹnusọ ó ti kọjá àmúmọ́ra lásìkò yìí lódodo olóyè Sunday Igboho ti dúró ààrẹ Gani Adams ẹ̀yin ni ààrẹ wa àsìkò yìí bó tilẹ̀ jẹ́ pé àwọn náà ń wo sọ́tún wọ́n ń wo sósì nítorí pé àìmọ̀ ibi táwọn gómìnà wa dúró sí náà ni torí tó bá yá sí wọ́n lè tọ́lọ́pàá lẹ̀ kan ní kán máa ní wọ́n declare ẹ̀yàn kan wọ́n tẹ̀dí wọ́n ṣe gbà kan wọ́n ṣàwò kan ẹ wo ìlú yìí ó ti sú everybody this Nigeria is becoming something else torí pé èmi ò mọ nǹkan tó jẹ́ ìwúrí nínú ìlú yìí àwọn èèyàn tó jẹ́ ṣe pé wọ́n kàwé àwọn graduates wọn ò tiẹ̀ rí bí gbà lọ kí graduate máa kiri gúgúrú ìyá gan tọ́mọ wọ́n fi owó àtàbátà tọ́mọ wípé òkè tọ́mọ bá ti ṣe tán o àwọn arírí dẹ̀kún bẹ̀ síbẹ̀ náà wọ́n tún ṣẹ̀ṣẹ̀ lórí ọmọ ni ọmọ graduate wọ́n tún gba ìran fún wọ́n á ṣe wedding fún ṣé orílẹ̀-èdè lélẹ̀ báyìí kò wá sí fọkànbalẹ̀ èyí tó wá kọ mi lóminú bẹ̀ ni pé ẹni tó tún gbà fọlọ́run tó gbà sọ́nà Ọlọ́run gan àtúnlọ́ ká wọn mọ́lé àtún pa wọ́n nípakípa ní orí ilẹ̀ títí wa gangan tí ń ṣẹlẹ̀ àjòjì eléyìí ó jẹ́ nǹkan tó yẹ pé ó jẹ́ nǹkan ìbànújẹ́ gbogbo àwọn ọmọ Yorùbá ẹ jẹ́ ká kún fún àdúrà mo bẹ̀ wá ẹ jẹ́ ká kún fún àdúrà fún Yorùbá yìí lápapọ̀ kíyà yìí kó má jẹ wá gbé tábàdẹ̀ wọn gba àwọn news tó ń ṣẹlẹ̀ tábà ń wo àwọn ìròyìn ẹ wo èyí tó ń ṣẹlẹ̀ láìpẹ́ yìí nísìn tí wọ́n ṣe wọ́n mú àwọn ọ̀gá ológun wọ́n rìtáyà wọn láti 120 láti 1 2 3 títí dé 29 wọ́n rìtáyà gbogbo wọn lẹ́ẹ̀kan náà torí pé kó lè kan Fúlàní torí pé kó jẹ́ ṣe pé gbogbo àwọn atrocities tó bá commit náà kán lè máa cover it up. This is not a nation anymore. This is right time tí àwọn ọba wa káwọn ọba wọn jígìrì ẹ̀yin ẹ̀ṣọ́ wa bàbá wa Gani Adams mi tó pè yín lórúkọ bàbá olóyè Sunday Igboho tẹ́tí ń ṣe takuntakun tẹ́lẹ̀ ẹjọ́ gbogbo àwọn ọmọ Yorùbá gbogbo àwọn tá à ń sọ̀rọ̀ lórí social media tá à ń dá wa lálẹ́ lápá àtúntà this is right time to stop all this. Ẹ jẹ́ ká face reality. Let's fight for a single cause kí má ìdíwá kó jẹ́ kan náà eléyìí ti pọ̀ jù ká má rò pé ó dìgbà tó bá dọ́dọ̀ wa majority wa tá a sí Nàìjíríà tá a wà lókè òkun tá a ń sọ àwọn ọ̀rọ̀ míì àwọn ọ̀rọ̀ yẹn gbà míì it doesn't make sense in most cases we are here àwa nílùú yìí à ń rí bí ìlú yìí ṣe rí ẹni tó bá kú ó kú gbé ni ìjọba ìjàfẹ́tọ̀ anybody omi mímu gan tíyàn máa mú Nàìjíríà yìí ìjọba ìjàfẹ́tọ̀ ẹ̀ oníkálukú struggle ara ẹ̀ ni please let's come together we Yoruba people please ẹ jẹ́ ká ṣe ìṣọ̀kan ní gbogbo ọ̀nà bákan náà dẹ̀ ni wípé a gbọ́dọ̀ rò pé bí ó dìgbà tá búlágbájá kan tá ẹni tó bá ti ń ṣe nǹkan tó tọ́ tó bá ti ń ṣe lọ bó ṣe tọ́ àwọn èèyàn máa tẹ̀lé ọ̀nà tó tọ́ tí olóyè Sunday Igboho tó gbà ló fi ní àwọn láfi ní gbogbo wa fi tẹ̀lé lẹ́yìn pé ààrẹ ni dìde fún wa ó dà gẹ́gẹ́ bí mẹ́sáyà wa ni lásìkò ìgbà tá nídìí ẹ̀ nígbà tá ààrẹ nìkankan tó kó fèsì now kò ń ṣàsìkò ìjà lélẹ́yìí ẹjọ́ Ọlọ́run kó ṣàánú wa o kó má já wa náà máa mú sí àárín bí ẹran tó máa pa eléyìí ti pọ̀jù fúnlẹ̀ Yorùbá fúnra Yorùbá eléyìí ó ti pọ̀jù so Ọlọ́run kó ṣàánú fún wa
kọ́lọ́n kó gbàdúrà gbogbo àmọ́ Yorùbá nílé lóko lẹ́yìn òní níbikíbi tá a bá wà wọn ò ní pa mọ́ wa lójú wa o wọn ò ní pa mọ́ wa lójú wa o àní kúkú gbóná o àní rí àjálù o eléyìí tó dẹ̀ ń ṣẹlẹ̀ yìí Ọlọ́run á bá kó gbogbo ẹ̀ Ọlọ́run á bá sọ́dọ̀pin o á dẹ̀ gbé wa borí pẹ̀lú ògo Ọlọ́run ẹlẹ́dàá Ọlọ́run á jẹ́ kó rí bẹ́ẹ̀ pẹ̀lú agbára Ọlọ́run títí ìgbà míì tí a fi máa ríra wa ẹ lè tẹ àtẹ̀jíṣẹ́ yín bákan náà ẹ lè share dáadáa kẹ́ like kẹ́ dẹ̀ view ẹ̀ as well Ọlọ́run kó ṣe dáadáa fẹ́ni kankan wa Ọlọ́run á gbàdúrà wa a ní bójú ọlọ́jọ́ lọ o wọ́n ní Yorùbá sọ̀rọ̀ wọ́n sọ fún wa pé èèyàn a kì í gbélé ẹni fọ́rùn rọ èèyàn ń gbénú ilé ẹ̀ nísìnyí ó ń gbàbẹ̀ lọ́rùn alákejì Ọlọ́run kó bá dáwọ́ ilé ìdúró gbogbo Fúlàní kẹ Ọlọ́run dákan á gbàgbára lọ́wọ́ wọn lágbára Ọlọ́run Elédùmarè ọlá ìjẹ́ kan ṣoṣo Ọlọ́run tó títí ìgbà míì tá a tún fi máa ríra wa Òkénéyà Ayọ̀bámi lórúkọ tèmi ń jẹ́ Èyú Washington Àdìsá Olóhùnyọ Jágúnlábí àtòdìrí bóbìnrin jà pẹ̀lú ògo Ọlọ́run títí ijọ́ mi nílùgbàdì ayé o ire o. Please subscribe to Face TV Africa and turn the notification on. Face TV Africa, ẹ jọ̀ọ́ ẹ subscribe hete. Face TV was Swoby.